ọba àtẹlẹsí Adékúnlé Adégoróyè Òyí ọmọ àníyàn lọ́run wá bẹ̀rẹ̀ ètò òwúyè Ifá gbóhùn àdúrà ṣe tèmi pé bàbá gẹ́gẹ́ bí gbogbo ayé ti mọ̀ pé ọ̀gá ní ṣe pẹ̀lú ìran Yorùbá tó ní ṣe pẹ̀lú ọmọ kóòtù ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ọmọ aládé òun náà ni kò jẹ́ lógún jù gẹ́gẹ́ bí ààrẹ àti ìdàgbàsílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan ìgbàlagbàyé òun ní ẹ̀sìn sàn àfọlọ́kọ. bàbá láìpẹ́ ìyá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó dàbí pé àwọn tí wọ́n jẹ́ bí lówó ọmọ kóòtù yìí máa ń ka wọn lára wọn máa ń dùn wọn nígbà òun ọmọ Oòduà láti máa sọ̀rọ̀ sí ẹgbẹ́ jẹ́ ọmọ Oòduà ajá sáájú ilẹ̀ Oòduà tó wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ọkùnrin kan tó pè ní Ọba lẹ́kìtì pẹ̀lú Ìbà Abíọ́dún Ìgè Adams lóògùn ọ̀fẹ́ ìbá ọ̀dájú gẹ́gẹ́ bí ìgbésẹ̀ náà dì mú dúkìá jù kò tó wà láàrin ẹ̀yà àti ààrẹ tẹ́lẹ̀ kí ló di pé ẹ̀dá ẹgbẹ́ ìṣọ̀kan ìgbà sílẹ̀ ìyàwẹ́fẹ́ fi wọnú ọ̀rọ̀ náà ìgbẹ́ ó tún bẹ̀tọ̀ ká máa sọ̀rọ̀ tí ò dáa ká máa sọ̀rọ̀ àlùfàdá sí ẹni tí a pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Mo olótùú mo kí yín pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí mo dẹ̀ kí gbogbo àwọn bàbá nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ látòrí ẹni àkọ́kọ́ #1 citizen ilẹ̀ Yorùbá ní gbogbo ibi tí à ń pè nílẹ̀ Odùduwà pátá bàbá mi ọba Babátúndé Àkàndé Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ àrólé Odùduwà ìpẹ̀kun àti oyè adé ọba ni wọ́n ń jẹ ní gbogbo ilẹ̀kílẹ̀ ṣùgbọ́n olórí ayé ni wọ́n ń jẹ ní Ilẹ̀ Ifẹ̀ mo ṣe kábíyèsí fún olórí adé bàbá ẹ pẹ́ láṣẹ olòlò ní ẹ lo ilẹ̀ Odùduwà pẹ́ ọ̀pá ìtẹ̀lẹ̀ tẹ̀ fi ń kó ìlú jẹ kò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹṣin ọba jẹ kó pẹ́ o àwọn olórí wọn á ṣiṣẹ́ ìbí mo tara yín kí gbogbo àwọn ọba aládé aláké olóko ọwá ọ̀rọ̀gún ògbóyè gbogbo àwọn ọba pátápátá nílẹ̀ Yorùbá pátá mo kí mo ṣe kábíyèsí fún ẹ̀yin aládé pé ẹṣin ọba yín á jẹ kó pẹ́ o àwọn olórí wọn á ṣiṣẹ́ ìbí o ìlú àgbèjọ owó àgbèjọ ọmọ ìlú ò ní tú o mo kí ẹlẹ́sìn kan àbáláyé mo kí mùsùlùmí mo kí kìrìsìtẹ́nì mo kí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Odùduwà pátá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ibi tí wọ́n ti ń gbọ́ mi àkókò àti ìgbà tí ètò yìí bá dé bá yín ni mo fi kí yín ká tó mẹ́nu bà ntẹ béèrè yìí máa rọ gbogbo àwọn tí wọ́n bá máa gbọ́ fọ́nrán yìí pé kán jọ kán pín kó délé kó dóko kó dé ọ̀dọ̀ bàbá Èkìtì kó dé ọ̀dọ̀ Ààrẹ Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́ kó sì dé ọ̀dọ̀ Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà owó baba dámì pé kétò èkó dọ́dọ̀ wọn torí mo fẹ́ kó ṣe àtúnṣe lórí àwọn nǹkan kan tá a fẹ́ sọ yìí ṣe rí àkọ́kọ́ àwọn nǹkan tí mo fẹ́ kí bàbá Èkìtì ó mọ̀ ni wípé láì mú ọ̀rọ̀ Ìbà Gani Adams mẹ́nu ṣé kò sétò míì tí bàbá Èkìtì lè ṣe ni àbí tí wọn ò bá fi Ìbà Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé bàbá Èkìtì ò ní ṣètò ni ṣé Ìbà Gani Adams nìkan lolórí ẹgbẹ́ nílẹ̀ Yorùbá tí kò ní àjọṣepọ̀ tó nọ́bọ́rán pẹ̀lú olóyè Adéyẹmọ Sunday Adéníyì Ìgbòho Òòṣà dájúdájú kì í ṣe Ìbà Gani Adams nìkan kí bàbá Èkìtì kó yọ okùn kúrò lọ́rùn Ìbà Gani Adams kí àwọn ọmọ ẹgbẹ́ OPC tí wọ́n ń fi orúkọ Ìbà Gani Adams jíṣẹ́ torí onílàákàyè lèmi mọ Ìbà Gani Adams sí èèyàn tó dẹ̀ máa ń àwọn fast thinker èèyàn tó máa ń ronú kíákíá ní Ìbà Gani Adams mo máa ń sọ pé èmi ò sínú èèyàn tí mo lè parọ́ fún yàn
tí bá ṣe nǹkan kan òpin ẹ̀ ń tẹ̀ máa yà sọ fún mi ní pé tí bá sọ pé mo ṣe ẹni a má ṣe bẹ́ẹ̀ mọ́ o tọ́mọ bá ti kọjá lúlù àwòmọ́jú ló dẹ̀ kù. Ìbà Gani Adams tá à ń sọ yìí mo fẹ́ correct àwọn nǹkan kan àwọn ètò kan tí bàbá Èkìtì ṣe tí mo rí pé irọ́ tó jìnnà sóòótọ́ ni. Eléyìí ò ṣe pé mi ò fẹ́ kí bàbá Èkìtì àbí àwọn tó bá wà nínú ìrù ẹ̀kùn àbí àwọn tó bá jẹ́ loyalist Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kan ṣe ọ̀rọ̀ yìí gbọ́ o. Nígbà míì kẹrẹ a kì í ṣìpẹ̀ fọmọdé pé kó má tọwọ́ bọná a dẹ̀ ń ṣìpẹ̀ fọmọdé pé kó má dẹ́tẹ̀ tó bá ti lè nìkan gbégbó. Ṣe rí mo gbọ́ ètò bàbá Èkìtì kan tí ọkùnrin kan sọ pé òun ti wà nínú OPC Ìbà Gani Adams tẹ́lẹ̀tẹ́lẹ̀ Oòduà. Ọkùnrin náà sì sọ débi pé òun wà ń bẹ̀ ní Ọ̀wọ̀ ìjà tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ní around 90s 1994 95 96 àìtí wọ millennium tá a wà yìí kí tíjà ẹ fi ṣẹlẹ̀. Mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún bàbá Èkìtì lẹ́ni pé OPC ò lọ láti lọ jà lọ́wọ́ lọ́dún náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lè ní Ìbà Abíọ́dún Ìgè Adams lógún ọ̀fẹ́. Ó ń jẹ oyè Ọ̀túnba ní Arigidi lọ́dún náà. Kì í ṣe ọ̀rọ̀ tó bá ṣẹ̀yìn èèyàn lè wọ́n máa sọ pé àwọn ọmọ ṣe pa bí ẹ̀. Mo wà ń bẹ̀ ọjọ́ 5 tàbí ọjọ́ 6 làwa lò l'Arigidi. Àwọn tó bá dẹ̀ wà l'Arigidi lọ́dún náà tó bá gbọ́ fọ́nrán yìí máa fẹ́ kó fi àtẹ̀jíṣẹ́ wọn ránṣẹ́ sí abala àríwí kan járọ̀ mi. Tóyìn Majek Iron Lady Abẹ́òkúta South Local Government OPC nígbà náà. Bàbá Ẹ̀gbọ́n bàbá Lọ́pákí àwọn tí mo lè rántí orúkọ wọn. Bọ̀dá Músẹ̀ gómìnà OPC ní Ogun State. Ààrẹ Razak àwọn àgbààgbà OPC nígbà náà. Yèyé State àwọn sì wà láyé. Bọ̀dá Músẹ̀ náà wà láyé ààrẹ náà sì wà láyé. Owó Oníran local government commandant wa nígbà náà òun ti sílẹ̀ wọ̀. Àwọn tí wọ́n wá láti Ogun State then lọ́wọ́lọ́wọ́ ń sìn Abíóyè Ìgè Oyèbọ́lá Létí Ọ̀sà. Àwọn àgbààgbà tí mo lè rántí Oníkòyí òun náà ti sílẹ̀ wọ̀ lórí rògbòdìyàn ìjà àjàǹgbà yẹn. Àwọn tí wọ́n lọ ká lọ s'Árigidi láti lọ bá kẹ́yẹ pé ó fẹ́ jẹ kò tí jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè Ọ̀túnba Arigidi Àkókó ni wọ́n ń jẹ nígbà náà. Kò sí jàǹgbà tá à ń lọ kò sí nǹkan kan tó ń pè níjà. Orin kan wà tí OPC máa ń kọ ó dàbí special item tí OPC bá ń kọjá lọ ń gbà yẹn wá orin tá máa ń kọ ń gbà yẹn ni àwa la lè ní ẹ fún wa láyè wa àwa ló lò ní ẹ fún wa orin yẹn dàbí special slogan OPC nígbà náà. A ti lọ s'Árigidi wọ́n ti fi Ọ̀túnba Gani Adams jẹ oyè. Àwọn tó bá wà níbi oyè yẹn ní ọdún náà ìṣẹ̀lẹ̀ kan tó bẹ̀rẹ̀ sí ń dáná kárí ewúrẹ́ tó wá gbé ẹ̀bà àti ọbẹ̀. Àwọn tó bá wà l'Árigidi Àkókó ní ọdún náà lábala àwísí kọ́ sọ pé irọ́ ni tàbí òótọ́. Nígbà táwa ń bọ̀ àwọn Palace Boys ọ̀wọ̀ kan gbogbo ọ̀wọ̀ kan ló bá OPC jà lọ́dún náà o. Orin tí wọ́n ń kọ yìí àwọn bóyá àwọn tó ṣáájú ìjà yẹn ti bẹ̀rẹ̀ káwa tó débẹ̀. Orin yẹn làwọn kan ń kọ pé àwa ló lò ní ẹ fún wa láyè wa. Genesis ìjà yẹn gangan àwa tá a bá wọn lẹ́nu ẹ̀ à lè sọ
n tó fa ìjà yẹn gangan tí àwọn Palace Boys tó fi bẹ̀rẹ̀ ìjà. Ṣé olótù ṣe mọ̀ pé àwọn àdúgbò kan wà ibi téèyàn ò gbé lánàá tí kò gbé lénìí, tíjà bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtàwọn tó wà ládùúgbò yẹn, ṣe mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè sá, ẹ máa padà máa kó sọ́wọ́ àwọn tó ní àdúgbò wọn ni. N tó ṣẹlẹ̀ lọ́dún yẹn nìyẹn. OPC wà lójú nọ́ńgbà yẹn, OPC ń gbóná nígbà yẹn. Ìbà Abíọ́dún Ìgè Adams wà lójú Akin nígbà tá à ń wí. Gbogbo wa fi Abíọ́dún Ìgè tán jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí, Gani Adams àfi wọ́n lẹ̀ sí Arigidi ni. Ìjà yẹn ti bẹ̀rẹ̀ torí pé mo gbọ́ tí bàbá Èkìtì àti ẹnìkan tó ń pè láti Ọ̀wọ̀, torí pé ẹni ẹ náà jẹ́ loyalist Sunday Adéyẹmọ, ó ń sọ pé aṣọ obìnrin làwọn yá Ìbà Abíọ́dún Ìgè Adams. Irọ́ ni, bàbá ńlá irọ́ funfun pọ́nbélé. Ṣẹ́rẹ́ mi ò ní parọ́, ṣẹ́rẹ́ tó ń ṣe program nítorí pé owó tó rí nìkan àwa àti kọjá ẹ̀. Now ẹni yẹn ń sọ̀rọ̀ ẹbí ṣe ń gbọ́ program yẹn mọ́kàn mìírí ni. Ṣe rí ta bá pa irọ́ kan lénìí mọ́ ẹnìkan tá fi bà tẹni yẹn jẹ́, ta bá pẹ́ láyé títí ọjọ́ kan ń bọ̀, ọjọ́ ẹ̀san máa ń dé. Ẹyọ kan lèèyàn máa pamọ́ ẹni yẹn, tó bá máa wá dìde síyàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ lèèyàn máa fi gbà. Ìdí nìyẹn tí Bíbélì sọ wípé nígbà tá a bá dẹ́kun àti bàyàn jẹ́, nígbà náà la máa bà wá jẹ́ kanlẹ̀. The same thing Quran. Yorùbá dẹ̀ lọ Yorùbá bọ̀, wọ́n ní àárò lẹ̀san, n tó bá ṣẹlẹ̀ ló máa gbà. Èèyàn kan ò ní gbin àlùbọ́sà kó wá lóun lọ bẹ̀, òun lọ wúṣu. Ẹ̀fọ́ tó bá gbìn ò ní gbin ewédú kó lóun lọ káṣọ kan bẹ̀. Ẹni tó ń sọ̀rọ̀ yẹn èmi fìdí ẹ̀ múlẹ̀ léni pé irọ́ ló pa. Ẹ má torí pé à ń lóyà sẹ́nìkan, àwa ń gbé ẹnìkan sọjú láti máa níyì. Tó bá pẹ́ tó bá yá, tá a bá sọ pé Ìbà Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ló gan fẹ́, òun àti Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà wọn ò ní padà wá di ọ̀rẹ́ tímọ́tímọ́ bàbá àtọmọ wọléwọ̀de tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ibo la fẹ́ fojú sí. Àbí tí bàbá wa Kábíyèsí Ọ̀nìrìṣà Àrólé Odùduwà tó bá fẹ́ wo àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé tí Sunday Adéyẹmọ sọ sí wọn, ṣé wọ́n lè gbàmọ́ra bọ́n ṣe gbàmọ́ra lénìí? Tóòtọ́ ọ̀rọ̀ bá di ẹjẹ́ àsọ fúnra wa. Tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè yìí, tó bá fẹ́ wo gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tó ti ẹnu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà jáde nígbà yẹn, ṣé bàbá lè gbẹ́bẹ̀ kọ́ tún gbàmọ́ra bọ́n ṣe gbàmọ́ra lénìí? Ta ló lè sọ nígbà yẹn pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lè bọ́ta ó máa proud of Aṣáájú Bọ́lá Ahmed Tinubu? Ta ló lè sọ wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí gbogbo abá nígbà yẹn níjọ́ tí wọ́n ń ṣe Firdaus bàbá Lateef Olúkáyọ̀dé Jákàndé, Wàsíù Àyìndé dìídì invite Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ńgbà náà, láìfù yẹn ṣì wà lọ́wọ́ mi, pé Ìgbòho gbàgbé gbogbo ọ̀rọ̀ Yorùbá nation kankan, ẹ má bọ̀, ẹ jẹ́ kájọ ṣiṣẹ́ pọ̀ kájọ jẹun. Olóyè Adéyẹmọ kò ọ̀nà invitation yẹn ń gbà yẹn, ṣé invitation tí ò ọ̀nà ń gbà yẹn òun náà kọ́ ló padà wá ọ̀nà yìí? Àbí ṣé kò padà tẹ̀lé wọn lọ sí kí náà ti gbé kí ni show tí Wàsíù Àyìndé ṣe fún aṣáájú yìí? Ṣé òun àtàwọn MC ń gbà yẹn táwọn yẹn dóńdó pé wọ́n tó bá sọ pé òun fẹ́ fagídí wọ̀lú Èkó àwọn ò ní gbà, ṣé wọ́n lè gbà? Ta ló lè sọ pé wọ́n lè jọ gbé lórí stage kan náà? Ta bá ń wo bí èmi ṣe rí, ẹ jẹ́ a máa wo kí lọ́la fẹ́ sọ. Ọ̀rọ̀ àlùfàǹṣà àti ọ̀rọ̀ àbùkù àti ọ̀rọ̀ ẹ̀sín tí bàbá Èkìtì sọ sí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́dọ̀ tèmi ó tó gẹ́. Tí ò bá sí Ààrẹ Ọ̀nà Kakanfò, ṣé bàbá Èkìtì ò ní ṣètò ni? Ṣé kò sí tọ́pìkì bí ilẹ̀ Yorùbá tó máa fi ṣètò?
ṣé gbogbo ogun ìjínigbé wàhálà tó wà ńlẹ̀ Yorùbá yìí kò tó ètò fún Bàbá Èkìtì ni? Ó lè tẹ̀lé Sunday Igboho Òòṣà kó máa rí dáadáa ṣe, ìyẹn ò sọ wípé àjọṣepọ̀ ò lè wáyé láàrin òun àti Ìbà Gani Adams lọ́la náà. Tó bá jẹ́ wípé ntẹ́mi máa ń sọ fún àwọn èèyàn, tó bá jẹ́ wípé bí ayé ṣe rí sí olótù, tó bá jẹ́ pé bí ayé ṣe rí sí ní social media ti wà nígbà tó PC bẹ̀rẹ̀ ni, ẹ jẹ́ kí n sọ fún yín, hot cake ni ààrẹ Ìbà Gani Adams máa jẹ́. Tó bá ń sọ̀rọ̀ akọni, ó pitú nígbà títí ẹ o. Ó lójú ọlọ́pàá tó máa gbọ́ pé OPC ń bọ̀ láì ṣe Gani Adams nígbà tó máa dúró. Àwa ta sunú gbó. Advantage àti disadvantage tó wà fún wa ń jọ yẹn ni wípé àmọ̀nà. Meanwhile, left and right, ẹ mọ̀ pé tẹ bá fẹ́ sọ pé ẹ lọ jàǹbì kan ẹ máa múra pé ìjà lẹ́ ń bá lọ. Kíní ẹ bá àwọn èèyàn unawares. OPC wọ́n ń bọ̀ láti pátí ni. Pátí tó dẹ̀ ti ń bọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣe fàájì. Àwọn èèyàn dúró lọ́nà wọ́n ń ṣe fàájì. Ibì kan wà táwa dúró, Orlando Ọ̀wọ̀ máa ń wá bẹ̀, ó máa wá mu ẹmu inú oko ọparun báyìí ni ẹmu àti àwọn ẹran ọ̀gbẹ́ náà máa ń tà. Abẹ́ ọparun ni ẹ máa páàkì mọ́tò ẹ máa rìn wọnú abẹ́ ọparun yẹn ni. Igbó náà ń tà ń bẹ̀. Èmi kì í mu gbó, ṣùgbọ́n àyà ń bẹ̀ ẹmu ògùrọ̀ original ni bàbá yẹn ń tà. Ibẹ̀ làwa ti dìde ta ti ń lọ ta fi bá wọn lẹ́nu rògbòdìyàn yẹn. Now, àwọn ò bá má bọ́ sínú wàhálà yẹn ká ní pé a ti bọ́ àwọn singlet wa sílẹ̀, ṣùgbọ́n kò sẹ́ni tó bọ́ singlet ẹ̀. Ó difficult fún àwọn èèyàn, wọ́n kàn mú àwọn èèyàn mọ́lẹ̀ ni because àwọn palace boys yẹn àtàwọn ọmọ ọ̀wọ̀ wọ́n mọ gbogbo nuclear and corner ìlú wọn. Àwọn tó fẹ́ divert mọ́tò wọn gba express wọ́n ti lọ block ọ̀nà lẹ̀, tó bá ti bá aṣọ OPC lọ́rùn ẹ̀ wọ́n máa mú yàn bọ́lẹ̀, wọ́n ń ṣe àwọn èèyàn léṣe. Ṣùgbọ́n pé aṣọ obìnrin ni wọ́n fún Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà ń bẹ̀ ń sin o, ìrọ̀lẹ́ ni ẹ̀ pa. Now, ọkùnrin kan tó tún wá bá Bàbá Èkìtì sọ̀rọ̀ tí Bàbá Èkìtì ń bèèrè láì pé ń gbọ́ ẹ̀sùn òótọ́ fún mi, ṣé lóòótọ́ ló wọ́n sọ pé ọkùnrin ò dẹ̀ kò figbá kan bọ̀ kan nú, ó ní kò ṣe òun ò rí Ààrẹ Ọ̀nà Kakanfò, ó sòótọ́. But mo rí pé ẹ̀tanú tẹ́kùnrin yẹn fi ń sọ̀rọ̀ ojú wípé ó ní ààrẹ ò ṣe dáadáa sáwọn. Òótọ́ dẹ̀ ni tírú àwa yìí náà bá fẹ́ sọ̀rọ̀, wàhálà táwa ṣe sópìsì àwọ̀ tẹ̀ ká máa jẹ̀gbádùn rẹpẹtẹ. Ṣùgbọ́n ìyẹn ò sọ pé kí n sọ̀rọ̀ Ìbà Gani Adams láìda. Lẹ́ni mo ní record certificate mi wà lọ́wọ́ mi as one of the youngest Bàbá Oòduà nígbà náà ní Ògúnṣùàdá zone l'Abẹ́òkúta. Coordinator mi Ẹlẹ́yẹlé ó ti kú sí kọ́lọ́n kó forí jì. Èèyàn ní Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, èèyàn ní kì í ṣe áńgẹ́lì. Nígbà yẹn bí owó ṣe wà tí social media mú owó wá fún àwọn èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, kò sí social media ń gbà yẹn. Gbogbo meeting tá a bá ṣe ní zone a máa ń dá owó láàrin ara wa ni. A máa ń dá owó tí Ìbà Gani Adams bá ń bọ̀ tàbí tó bá dá owó national body máa ń wà tá a máa ń dá. Èló làdẹ̀ ń dá ń gbà náà. Kò ń ṣe ìsìn tó yẹ pé àwọn èèyàn ń achieve gift láti diaspora. Gbogbo nǹkan tí OPC ń ṣe ń gbà yẹn ó kàn wà láàrin ilẹ̀ Yorùbá. Tipátipá làwọn African country míì ṣe ń gbọ́. Ṣé kò ní iye ọdún tí OPC ti wà kó tó dé Kútọ̀nù lẹ́lẹ́mbẹ̀ yẹn? Nísìnyí Yorùbá nation ó wá ní time tó yẹ wípé ayé ti lajú, ayé ti di digital age. Ó fún ní agbára láti jẹ́ kán mọ̀ káàkiri ayé. Ó fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fúnra rẹ̀ lágbára láti sọ di ìlú mọ̀ọ́ká. Tó bá jẹ́ wípé 90s yẹn lòun náà jáde ni, tí ẹlòmíì wá jáde lásìkò yìí, mind you, irú nǹkan tó ṣẹlẹ̀ sí Abíọ́dún Ògè Adams ló máa ṣẹlẹ̀ sí. Ní Kétu ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọdún náà,
I think that was 1994-95 tí àwọn mobile police tó wá dènà de Gani Adams wọn ò mọ bó ṣe kúrò láàrin wọn náà ìyẹn wà lákọọ́lẹ̀ nígbà tó wá mú ibà Gani Adams nígbà tí ẹni yẹn sọ̀rọ̀ pé nǹkan tí ojú Sunday Igboho rí ojú Gani Adams ò rí irọ́ ló wà ń bẹ̀ nígbà tí Ọbásanjọ́ pàṣẹ bí Buhari ṣe pàṣẹ pé kán gbé Sunday pé kán lọ pa irú àṣẹ náà náà pa nígbà ayé Abiodun Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá yìí the same intervention aṣáájú Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ Sunday Igboho náà ni the same intervention aṣáájú Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ Ìbà Abiodun Ige Adams ntí bàbá Ọbásanjọ́ fẹ́ ń gbà yẹn ni pé kán gbé kán dẹ̀ má rí mọ́ wọ́n ṣe ní ẹ̀ lọ́rùn ọwọ́ mọ́ ẹsẹ̀ ẹ̀ ni tó bá ń rìn ó máa ẹ̀ mọ́ kéèyàn rìn kó máa rìn ní ìtẹ̀ba tí kò sí ẹ̀wù lọ́rùn ẹ̀ wọn ò dẹ̀ tí mọ́ àárín àwọn èèyàn sí sẹ́ẹ̀lì àdánì kan wà tí kò lè yí ẹ̀gbẹ́ sọ́tún àbòsì náà fi sí. kí ló dé tí Yorùbá tètè máa ń gbàgbé dáadáa táwọn èèyàn bá ṣe. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ láàrin Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn tí wọ́n jẹ́ followers wọn ni problem tó wà láàrin wọn àṣé wọ́n máa gbà kọ́ńtà pé kíní kan ní ààrẹ máa gbarú ẹ̀ kí mẹ́sẹ̀gì gbogbo àwọn tó bá gbọ́ kán rí i pé wọ́n pín kán tag àwọn tí mò ń sọ yìí kán tag Bàbá Èkìtì kán tag Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kán tag Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà eléyìí mi Ọlọ́run ṣe àníírí ìta máa fi sáré lọ bá wọn tọ́lọ́run bá kádàrá pé àjọṣepọ̀ máa wà láàrin àwa àti wọn àdúpẹ́ fọ́lọ́run tó bá sì sọ pé kì í ṣe bẹ́ẹ̀ àní fipá mu ṣùgbọ́n àní fìyẹn sọ wípé káwa máa parọ́ ntẹ́nìkan ò ṣe mọ́. gbogbo àwọn tí wọ́n ń sọ pé Gani Adams ò ṣe dáadáa sí àwọn yìí àwọn kan dẹ̀ wà ní OPC tá à ń wí ilé ni tó jẹ́ pé ìgbádùn yọ̀tọ̀ mìíràn wà nígbà táwọn kan ti jìyà tán ti kú sẹ́nu ìyà yẹn ṣé gbogbo àwọn tó wà ní Oòduà nation ṣé gbogbo àwọn tó wà ní Oòduà nation ṣé gbogbo wọn náà ni wọ́n ń gbádùn gbogbo àwọn tó wà ní Yorùbá nation ṣé gbogbo wọn náà ń gbádùn àwọn kan náà sì máa wà tán máa sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Adéníyì tán yìí máa sọ̀rọ̀ ẹ̀ láì dáa kí àwọn tó ń gbé ọ̀rọ̀ bá Gani Adams tán fi ń kọlu Sunday wíwá kò ṣe kinní kan fi Sunday lọ́rùn sílẹ̀ kán ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́rùn sílẹ̀ kán yé dọ̀tí orúkọ ọ̀gbẹ́ni yẹn gbọ́ pé kí Bàbá Èkìtì kó fẹ́ máa ṣe irú program kan tó ṣe tó wá gbé gèlè tó wọ bùbá àṣokò tó wọ bùbá àti ìró sí Gani Adams ń di nọ́ńsẹ̀nsì ni ìwà àṣekúṣe ìbà pátápátá ni ìwà àbùkù ni kò dẹ̀ tọ́ sọmọ Yorùbá n tó wà ńlẹ̀ níwájú Yorùbá pọ̀ ju gbogbo yẹn lọ gbogbo ọ̀rọ̀ Ìlọrin tó ti ń ṣẹlẹ̀ yìí Bàbá Èkìtì kò ṣe mẹ́nu lé ọ̀rọ̀ Ìlọrin gbọ́nrọ́gbọ́n kó wọnú ìfun àtẹ̀dọ̀ Ìlọrin kó dẹ̀ jáde but Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ rí i pé tó bá ń sọ̀rọ̀ ńgbà míì ó máa ti rí i pé ọ̀rọ̀ tóun máa ń sọ wọn ò fẹ́ gbọ́ kí ààrẹ fún rẹ̀ kó gbàgbé kó má sọ nǹkan kan mọ́ kó má gbogbo ohun tẹ́nikẹ́ni bá sọ kó má fèsì mọ́ kó jókòó sí ipò àgbà tó wà kó wò ó níwò pé ókè ẹ wo orú aṣáájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo adúdú ọ̀rọ̀ tó sọ sí láyé yìí ṣé gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ sí ló fún lésì ẹni pé kàn dákẹ́ jẹ́ ni ṣé ìyẹn dá dúró pé kó má di ààrẹ orílẹ̀-èdè yìí ó ṣàpàpàdà ààrẹ orílẹ̀-èdè yìí gbogbo àwọn tó sọ̀rọ̀ sí lánàá dà lẹ́nìí kò sí nǹkan kan tó ń rí ṣe sí náà kó ní kálukú kó lọ sọ agbẹjẹ́ ọwọ́ kó lọ sọ agbẹjẹ́ mọ́wọ́ gbogbo àwọn tó súnmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ pé Bàbá Èkìtì kó jáwọ́ lọ́rọ̀ bá Gani Adams kó wá program míì ṣe nǹkan pọ̀ nílẹ̀ Yorùbá tó yẹ kó mójútó olótú ìmọ̀ràn tèmi fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mi ò sọ pé mò ń pa blogging Bàbá Èkìtì bọ̀ tó bá jẹ́ wípé n tó mọ̀ sí ni ó bẹ́tà kó correct ẹ̀ látàsìkò yìí lọ kó rántí pé òun náà ṣe àwọn èèyàn kan káwọn tó ń blog kíni kó rántí pé àwọn náà wọ́n ti ṣe àwọn èèyàn kan lẹ̀ Yorùbá tí ò yẹ kán tiẹ̀ dá sọ̀rọ̀ Yorùbá nation rárá tá bá sọ pé a fẹ́ Yorùbá nation tá wá mú àwọn kan tá sọ wọ́n lójú
lẹ́yìn constitutionally Gani Adams mọ̀ ṣe kò mọ̀ ṣe o, it is recognized by government and every other corridor of power ní Nàìjíríà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni. Tó bá fẹ́ ṣe ohunkóhun tó jọ mọ́ ọ̀rẹ́ ilẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ pè síbẹ̀ dandan ni, kò sí nǹkan tó hùn kẹ́nikẹ́ni kó lè sọ. Ìyẹn ló yẹ kó wà lọ́kàn gbogbo wa. Ìmọ̀ràn tèmi ni wípé kó ní kálukú kí bá Gani Adams kó pe àwọn tó ń jáde, àwọn bloggers tó ń jáde lórúkọ ẹ̀, kó ní kálukú sọ agbẹjẹmọ́wọ́, kó ṣe níṣe àwọn onífújì. Pàṣẹ ó sì ó kìlọ̀ fún gbogbo àwọn bloggers, ẹ má forúkọ mi, ẹ má fi bú onífújì kankan, ẹ má sọ pé torí pé ẹ gé èèyàn mi. The same thing Saheed Òṣùpá, why táwọn náà lè ṣe bẹ́ẹ̀? Èmi eléyìí tí mo sọ yìí, a lè sọ pé àwọn kan máa bọ́ta, àwọn máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi, tó ń bá sọ̀rọ̀ sí mi wọ́n káàbọ̀. Ṣùgbọ́n ohun tèmi fẹ́ kọ́ mọ̀ ni pé àwọn ò sọ̀rọ̀ nítorí pé a fẹ́ rí oúnjẹ jẹ lọ́dọ̀ ẹnì kankan. Inú ibi tá a jókòó sílé nìyí, láṣẹ Ọlọ́run tiwa ni, tọlọ́run dẹ̀ ni. Àbọ̀ mi ni olótù. Ìyá ààrẹ lẹ́tí bó láti ẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdulateef Adékúnlé Adégoróyè Òyí Ifáwuyì Ṣàngó gbóhùn ọmọ àníyàn lọ́rùn má bẹ̀rù ṣépè ńlẹ̀ mọ́ rárá. ṣépè kò tí ẹ ṣépè kankan mọ́. Kò tí ẹ kò lè ṣépè. èpè tí wọ́n gbó lọ. Ìmọ̀ràn tàtà lélẹ̀ fún bàbá Èkìtì, ìmọ̀ràn tàtà lélẹ̀ fún àwọn tí wọ́n ń tẹ̀lé lórí Sunday Igboho. Ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bára wa lò, ẹ ká sọ̀rọ̀ ara wa orí ìlọsíwájú ìran Yorùbá. Wọ́n jà tó ẹnìkan ká ta epo sí àlà aṣọ ẹlòmíì nítorí pé Yorùbá yìí gbogbo wa ni. Ìran Yorùbá ò ní bàjẹ́ lójú mi, ìwọ́n kọ́ Ní bàjẹ́ lójú èmi náà. lábẹ́ mi débẹ̀ yá. ó dàbọ̀.